èyí ni bí orí ṣe kó ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ yọ lọ́wọ́ àwọn agbanipa. Orí ló kó dókítà Samson Adégòkè tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó wà nílùú Ẹ̀sà Òkè nípínlẹ̀ Ọ̀ṣun yọ nírọ̀lẹ́ ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí lọ́wọ́ àwọn agbanipa tí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀. Aláròyé gbọ́ pé aago 4 ìrọ̀lẹ́ kù díẹ̀ ni ọ̀gá àgbà yìí kúrò nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Kò sì tí ì rìn púpọ̀ tí mọ́tò Toyota Camry kan fi bẹ̀rẹ̀ sí lé tí àwọn tó wà nínú rẹ̀ sì ṣíná ìbọn fún mọ́tò Adégòkè. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, dókítà Adégòkè ní oríta etí Ọ̀ọ̀ni tó wà láàrin Ẹ̀sà Òkè àti Ìjẹ̀bú-Jẹ̀ṣà táwọn gbà ni mọ́tò àwọn agbanipa náà fi sáré kọjá síwájú tí wọ́n sì fẹ́ dábù mọ́tò òun. Ó ní ohun tí Ọlọ́run fi yọ òun ni pé tírélà kan ń bọ̀ lọ́ọ̀kan kò sì fààyè gba àwọn ẹni ibi náà láti kọjá síwájú òun. Ó ní ìbínú ìyẹn ni wọ́n fi ṣíná ìbọn bo mọ́tò òun láti ẹ̀gbẹ́, ṣùgbọ́n dẹ́rẹ́bà òun kò dúró rárá. Adégòkè fi kún ọ̀rọ̀ rẹ̀ pé dẹ́rẹ́bà òun sáré lọ títí tí mọ́tò náà kò fi lè rìn mọ́, ṣùgbọ́n kò sẹ́ni tó farapa láàrin òun àti dẹ́rẹ́bà òun. Ó lóun ti fi ìṣẹ̀lẹ̀ náà táwọn ọlọ́pàá ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà létí, wọ́n sì ti ṣèlérí láti gbégbésẹ̀ lórí ẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá sọ pé àwọn ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Florence Babaṣọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.